So papa mi ṣe kàn yẹn kò sówó tí màmí máa fi gbé mi lọ sí gbòbí. So òun ló jẹ́ kọ́wọ́ yìí kó má tó ìjìká. But ilé tó ilé. I trained my wife and my children how to live without me. Ẹ̀yàn ló lè kó òrò kí máa lò lóṣogbo olùsọjí o àrẹ̀mú máa lò lédè. Báwo ṣe yá gbadọ́là ẹ̀yà fi náírà kọ́kọ́ fàyè. Owó ni náírà, owó ni dọ́là, owó ni pound. Àyà máa ní ẹ̀gbọ́n mi báwo rí o? Àbọ̀ máa dé báyìí. Inú ayé ni ìkàláyé o. Ayé tó parọ́ fàyè. Ẹ máa ń gbójú ayọ̀ sókè bí ṣé kíkà àbọ̀ sáárín wa. Àkòdé èèyàn tó paráyé ń pè ní Israel Ìṣọ̀lá Ọládélé Israel. Ògúndígbẹ̀ unstoppable Genesis. If our hands are not too busy, if I'm in part, what I don't studio, we can do better than that. We crowd you over, I don't 9,000 seater. See, that I don't 7,000 seater. Hey, everybody, check what I want to show you. I'm going to give you a lot of money. A lè ráyè fọwọ́ fọ ìtẹ̀sí aṣọ báyìí ká fọwọ́ kàn. Ṣé mo kúrò ní aláyọ̀? Torí pé ṣé mo kàn bá àjíkẹ́? Inú ilé làwọn àwọn olè pọ̀ jù wá lọ, àṣírí. Àbùkítà àbá fún olùṣọ́lẹ́ni ti bẹ́ẹ̀ fún mọ́tò ó máa fi tọrẹ ní. Ṣùgbọ́n àwọn àánú ẹ̀pẹ̀ tó olùṣọ́lẹ́ wa ní àwọn ọmọ náà sow seed inú inside life pété kí mi náà sow seed sáyé àwọn ènìyàn. Ṣé mo right? Very ẹ sọ sí microphone. Very correct. Ohun yẹn lè fẹ́ bó ṣe ti wọ́n báyìí. Àbọ̀ nǹkan ṣọ́jọ́ ni ṣọ́hun ni ẹ́ a ṣe máa wọ truth pọ̀ Peter o. Táyà bá ti ń já láti sọ̀rọ̀ láàrin èrò ó máa máa gbénú èrò náà ni. Àìmọye èèyàn dẹ̀ lọ́ fẹ́ wà láàrin èrò tó ń rò sí ẹ̀ ò dáa. Wọ́n máa ń bèrè pé ṣo ti gbọ́ tó ní o ti gbọ́. Ẹnìkan wà ní mọ́ṣúárì tó ń kó gbọ́ tó jẹ́ pọ́tọ̀ mi tó ń sọ kò gbọ́ tó fi gbé wọlé tó bá ti ní sí mọ́ṣúárì ṣo ti gbọ́. Olùṣọ́ ẹ bá mi fún wọlé ọkọ sí ó wà nílẹ̀ bí yọrin. Ìgbà tí mo dé tí mo rí ọmọ mi Òkìkí bó ṣe ń bí sọ́wọ́ mi wọ́n ti dàgbà sílẹ̀ sọ́wọ́ àti girama tó tọ́ gbogbo wa àti ọ̀ngó mi ìdílé àti nínú wa àmì ẹ̀jẹ̀ ń sọ Yorùbá gidi lẹ́nu lórí mi ò fi bẹ́ẹ̀ gbóyìnbó níbi tí wọ́n á dé tí mo tún rí màmá Òkìkí tó lè fẹ́yàwó mi tó lè lọ. Tí mo lè dá dúró tó lè tóbi sí tó lè rẹwà sí. ọlọ́jà kókò yẹn máa kí ẹni máa bí Òkìkí tó lè appreciate Òkìkí báwọn ọ̀tá kíkí bá dìde Òkìkí yẹn tó gbọ́ ẹ̀ bá dé tó kí òun ló máa lẹ́wọ̀n ọ̀tá yẹn pa. ọ̀tọ́ tọ́lọ́ ṣe fẹ́ tó kí tó bá ti kí wà nọ́ta òní Bíbélì sọ pé give shall be given unto you pressed down shaking together running over shall men give to your bosom. If you don't want men to put you and take you to the bottom, guard what God has blessed you with. I bless Okiki, I bless my uncle Dele, I bless Sophia Matayo, I bless your wife, the best woman in the world. I bless everyone here. Put your hands together. And it's out there where bad truth, you are not bad truth. We are not joking here today. We are not joking here. Prophetic declaration. What's your name? Tell you come back. Prophecy. Hey. Prophecy. I got the leprosy. Ìbátan sọ pé church wa kó 7,000 mo ní bó láti rérò yẹn. Kò yé mi náà. Ìbátan ní 5,000 mo ní torí àmì ìmọ̀ bóyá tó bẹ̀ mi ìmọ̀ bóyá tó bẹ̀ torí pé ohun tó dáa kọ́ ni èrò ohun tó dáa lèèyàn gbogbo àwọn èrò tá a bá mọ̀ tá a pè lérò wọ́n máa padà dé èèyàn táwọn èèyàn bá tiẹ̀ fẹ́ yàn ẹ jẹ àwọn tí Ọlọ́run yàn fún ẹ tán dé èèyàn àwọn náà máa padà dé ẹni tí wọn náà máa fi ṣàṣàyàn. So mo ní wọn bóyá pé 7,000 bóyá pé 5,000 èèyàn lè lọ wá lọ́la sìn ká má bọ̀ 7,000 èèyàn dẹ̀ lè lọ wá lọ́la sìn ká wọ 500 èèyàn dẹ̀ lè lọ wá ká wọ 200 ṣùgbọ́n láàrin èèyàn kan ní ògo kan ní ìbùkún kan ní ọlá kan ní àṣeyọrí kan wà níbi ò ṣe lè ka ohun tí Ọlọ́run ṣe fún mi. Thank you so much. Let me humbly welcome you to Inside Life, Prophet Oladele Israel Ogunibe. Thank you for finding time out of your busy schedule to be part of this program. I know it's not been easy. We've been on this since last year. So thank God, yeah. I'm really sorry. Sure. No, you don't need to be sorry. It's one of those things. Ìmí ń gbà mí láàrin aago méjì aago mẹ́ta òru àwọn máa sọ̀rọ̀ ṣé mo kúrò ní àyàmá ṣáàs ọjọ́ tá a máa sí ilé ìgbà ọkọ̀ bí aago mẹ́ta òru ni. Yes, I appreciate you. I can love you less. Àti tàn á ní tàn láíláí. Lágbára Ọlọ́run ọba aláràn ṣí ẹ̀dá ó ti ń dùn kò ní kan láíláí ojú òwà ní tiwa. Ẹjọ́ ká ta dáadáa bó ṣe ká ta. Káàrin bó ṣe ká rìn àǹtí
ẹ mọ̀ unstoppable Genesis ṣùgbọ́n ẹ̀ ní àǹfààní láti mọ̀ dáadáa Táyọ̀ Ọládélé Israel Ìṣọ̀lá Ògúndìgbẹ̀. èmi ni ìgboro àṣà ọmọ aṣàkínkó ìṣojú àṣà lọ ṣáájú ìjà ara kí máa ju ọmọ màjú méjì ọmọ ẹrú ní sinmi ẹ̀kọ́ kí n sí ènìyàn ọkọ̀ Adéṣọlá Àbíkẹ́ Alájà àbími pàtẹ́wọ́. bóyá torí pé tí aláàbàmà ní bàbá ní ọkọ̀ ayé tí màmá bóyá wọ́n gbé àgbẹ̀ ọkọ̀ Adéṣọlá ìjára ẹlú omi ní síkẹ́ ẹlú bàtà sí gbọ́dọ̀ rẹ̀. ẹ má jẹ́ ká tí ì lò wẹlé. òun náà fẹ́ gbọ́. So mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àbími sí ọmọ Abẹ́òkúta ni mí ìyá mi àti bàbá mi màmá mi Aké bàbá mi Ìgbórè mo dẹ̀ dàgbà sí wọ́n bí mi sí Òṣòdì 34B Brown Street ìlú Péjú òbí dáàdì mi ṣe dẹ́kọ̀ ìtàn ńlá ni láti Abẹ́òkúta ó bá ọkọ̀ dé Abẹ́òkúta Èkó ni láti Abẹ́òkúta Muslim ni wọ́n Islam orúkọ Islam wọn ni Sulaiman orúkọ ìyá mi ní Islam ni Risikat orúkọ Islam mi ni Abdulwasi. ìyẹn orúkọ Genesis báyí orúkọ tí wọ́n Abdulwasi ẹni tó lọ ń fààyè gbà àbúrò mi kejì Mutiyat kẹta Monsurat orí àwọn tó kù ni wọ́n ti fi ayé wọn fún Kristi ní 34B Brown Street Òṣòdì ní church kan tó ń pè ní Christ Gospel Apostolic Church ní Church Street lóṣòdì. ìyẹn kọ́ sí pé bó ṣe gbọ́ bẹ́ẹ̀ olùṣọ́ pé Òṣòdì nìyẹn o. yá mo dàgbà ṣé lóṣòdì. o lọ máa ń fa àwọn ohun kan lẹ́ẹ̀kọ̀ọ̀kan pé ó wà lẹ́ o. Yeah, possible. Because if you want to go to another level, you have to know how to deal with the devil. And you don't have that language to deal with the devil. To deal with the devil only affects the level you know. Mi ò lọ sí school, mi ò lọ university, mi ò lọ polytechnic. Ìgbé ayé mi lóṣòdì níjẹta làwọn church mo dẹ̀ introduce bàbá olówó Brown. Àwọn tó bá mọ Òṣòdì máa mọ bàbá Rashida olówó Brown. Ìyàrá tí wọ́n ní mo ti máa. Ẹ bá gbé máìkì oṣù ìsọ̀kè dáadáa jọ. Ìyàrá tí wọ́n ní mo ti máa ń wo tẹlifíṣàn but dáàdì mi ò gbọ́dọ̀ mọ̀. Torí dáàdì mi ò gbọ́dọ̀ mọ̀ pọ̀ lọ sí yàrá oníyàrá. Dáàdì mi ló kọ́ mi béèyàn ṣe kí ń wáyàn kiri béèyàn ṣe kí ń tojú bọlé. Òun ló kọ́ mi bí nípa ìtẹ́lọ́rùn. Dáàdì mi ń bára lé ṣe. A kàn kí wọn ó lọ jókòó ní sábà àwọn ilé mi wà àwọn ọkọ yẹn wọn máa jókòó síta ìmí ìtàn bá ti dé wọn máa róró yàrá face to face so yàrá tiwa dẹ̀ ló kéré jù lóṣòdì nílé yẹn because òun ló súnmọ́ ẹ̀gbẹ́ toilet so ilé bàbá Rashida tí mo ti máa wo tẹlifíṣàn yẹn bàbá Rashida yẹn wá jẹ́ mẹ́mbà church wa lẹ́ni so tí mo á sọ̀rọ̀ ní church ní ìjẹta mo á ní bàbá Rashida yìí yàrá wọn ni mo ti máa wo tẹlifíṣàn Amta Masha Nagin film Uncle Yemi My Lover kó tó di pé àwọn òbí mi wá lọ sí alágbàdo yẹn gbà tí dáàdi mi máa lọ sí alágbàdo he made money once ẹ̀kan tó make owó yẹn wọ́n make 6,000 naira. gẹ́gẹ́ bí ìtàn tá a bá nínú iṣẹ́ òun ló ti ní 6,000 naira olùṣọ́. ìtàn tí mo bá kọ́ ìtàn tí mo mọ̀ tí mo dàgbà sí ni. bẹ́ẹ̀ lójú olùṣọ́ tó fẹ́ ṣe make 6,000 naira. Màmí máa ń ta ata ní Bọ́ládé bus stop. kábíyèsí Ọlọ́run. tójò bá ń pa ìyá mi ara kí màjò ọmọ màjò méjì ọmọ ẹrú ní sinmi ẹ̀kọ́ kì í sìn yàn. I don't want to know whatever you want to give me in this world that is going to be greater than my mom. I don't know. I cherish my mom. I cherish my wife because my wife is not a knife. So daddy mi dey love mommy mi pẹ̀lú àìní wọn yẹn ìfẹ́ yẹn náà fi dàgbà tó fi tọ́ wa. So tí bọ́lá òjò bá pa màmí bus stop màmí máa da lálọ́ǹbò mi òjò yẹn máa pa wọ́n. Thank God my mom is still alive till today. But my dad went to be with the Lord like 4 or 5 years ago. I was part of that celebration. Yeah, at the mosque here Alágbàdo. Ibẹ̀ yẹn ni dáàdi mi ìgbà tí wọ́n rí owó àwọn tó wà lé ẹ sọ pé Súlè ó dẹ̀ wá lọ gba 3 bedroom ó dẹ̀ wá lọ gba room and parlour ló ń rìn nígbà yẹn. Dáàdi mi wá sọ pé no àwọn máa gbé inú igbó alákòókò yẹn Alágbàdo yẹn. Òun la wá lọ gbé ní Jàǹkàrà. Jàǹkàrà kan náà. Lẹ́yìn Jàǹkàrà yẹn kéèyàn tó kan ilé ládùúgbò yẹn kéèyàn tó kan ilé mi ó di Ìjàyè. So gbogbo bẹ́ẹ̀ mo ti máa ń fẹsẹ̀ rìn kiri ice water but lóṣòdì títí wọnú ẹbí ní sá àyẹ̀gbọ́n bẹ́ẹ̀ o. lóṣòdì yẹn ní Brown Street yẹn mọ̀ pé bàkan máa ń ṣe wáwẹ̀ tí mo máa gbé mọ́tò wọlé tá máa fọ mọ́tò so ìgbà yẹn mo máa ń ṣe wáwẹ̀ níwájú ilé bọ̀ dáàdi mi ò gbọ́dọ̀ mọ̀ because èmi là kọ́ bí àtìlẹ̀ ni mo ti ní passion fáwọn àbúrò mi wípé ìyà tó jẹ àwọn òbí mi ò gbọ́dọ̀ jẹ wá so gbogbo owó yẹn kẹrẹ a gbọ́dọ̀ dáwó ní church
tá bá jẹ rice ilé wa ìjọ Christmas ni ó tún di Christmas mi kọ́tọ́ tún jẹ mí. ká tó tún jẹ mi Ẹ̀ẹ́dẹ̀ náírà àdúgbò kan tó máa fún yín jẹ. agolo mẹ́ta ni torí pé àkìríyàn fún wa jẹ yẹn náà ló jẹ́ kémi náà gbìyànjú kí lè jẹun tí máa jẹ kémi náà lè fáwọn ẹlòmíì jẹ ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ àwọn tí ò fún wa jẹ òun náà jẹ́ ká mọ iye tí Ọlọ́run jẹ́ ká jẹ torí tó bá fún wa jẹ a lè má sáré tó bá fún wa jẹ a lè má dìde gbogbo ẹni tó ṣe níbi kọ́ ló ṣe é níbi kò dẹ́ ṣe gbogbo ẹni tó ṣe é lóore ló ṣe é lóore ó bẹ́tà ọ̀rẹ́ tó le jùmọ̀ ẹ ju ọ̀tá tó ń wọ̀gì ẹ lọ. So it was so bad then lóṣòdì tí àfiwá kó lọ síbẹ̀ yẹn bọ́ màmí kọ́ mi ní bí wọ́n ṣe ń súnmọ́ Ọlọ́run bí mo ṣe dàgbà ní Christ Gospel Apostolic Church nìyẹn tá a fi lọ sálágbàdo a máa sọ̀rọ̀ níbẹ̀ bí mo ṣe ti ṣẹlẹ̀ tẹ́ bá béèrè. À ń bọ̀ bẹ́ẹ̀. So gbogbo ìrìn àjò tá a fi àgbà túbọ̀ gbogbo ẹ̀ la máa sọ. báwo ni dáàdi mi ṣe mo ṣe mọ̀ pọ́n rí owó. báwo náà ṣe ní 6,000 yẹn wọn náà fẹ́ mọ̀ báyìí. wọ́n bú dáàdi mi nínú ilé wa pé àwa la máa ń lọ ẹ̀ẹ̀mejì náà bú àwọn òbí mi o wọ́n bú ìyá bàbá mi ńgbà kan wọ́n bú ìyá mi ńgbà kan wọ́n bú pé òun ló ń lọ chọ́ọ̀chì jù òun dẹ̀ ló pọ̀ jù then àwọn fámìlì wọn tán jẹ́ muslim wọ́n ti bẹ̀rẹ̀ sí ní bú wọn so dáàdi mi wọ́n wá di pé wọ́n lọ kiri oògùn wọ́n máa ń polówó nínú mọ́tò bọ̀ wọn ọmọjà yẹn polówó so bí wọ́n ti ń polówó ló ṣe lè pé ẹ̀yìn táwọn omi ẹgbójú ayọ̀ sókè kí ní kan tó máa ń ṣe ń gbà yẹn àwọn èèyàn wá ń fi wọ́n ṣe yẹ̀yẹ́ ẹni tó fi wọ́n ṣe yẹ̀yẹ́ yẹn bí dáàdi mi ṣe I'm a very emotional person but I have a lion heart I'm a very emotional person but I'm so rugged because Christ is in me so I'm not afraid of anything Satan is going to do to me so dáàdi mi wá polówó oògùn yẹn. It was emotional, he was crying, according to what he told me. Bọ́n ṣe fi ṣe yẹ̀yẹ́ ogun yẹn ò ta. Ìgbà míì wà ó bẹ́tà kí n tó polówó má ta, kọ́lọ́ ń jẹ́ kí ayé ẹ̀ ta nígbà tí ọ̀tá bá fẹ́ kí tìyẹ̀ ta. Ibi tó gun yẹn ò ti tà tó ti fi dáàdi mi ṣe yẹ̀yẹ́, ẹnìkan wá ti mọ̀ wọ́n láti village. Yẹ̀yẹ́ yẹn lẹ́ni yẹn fi gbójú sókè, ó ń sùn tẹ́lẹ̀ ni. Dáàdi mi sọ pé orúkọ ẹni yẹn jẹ́ Lawrence. Ẹni yẹn wá sọ pé Sule, kí ló bá ẹ débi oògùn títà? Dáàdi mi sọ pé táwọn ò bá ṣaláàrù inú mọ́ṣáláṣí náà dé sí so mọ́ṣáláṣí yẹn náà máa ń clean ọ̀nà rẹ̀ wọn kan ló gbé oògùn yẹn fún wọn kọ́ máa ta àwọn oògùn oògùn ẹ̀jẹ̀ ẹni wá sọ pé òun dẹ̀ ń wá ibi tó ti fẹ́ ṣe printing ni dáàdi bá sọ pé àwọn ọmọ ibi tó ti ṣe printing ní Mandilas that was the first money my father made wọ́n introduce èèyàn sí wọn and that was the only main money he made tí mo mọ̀ 6,000 naira so wọ́n lọ sálágbàdo wọ́n ra lẹ̀ 3,000 wọ́n kọ́ yàrá mẹ́fà 3,000 ojú bínú konú ilé yẹn ò ní fẹ́ẹ̀sì àmàdébẹ̀ tó báyà wọ́n tábà tó padà délé yẹn náà sìn. máa ṣọ mi ẹ bá mi pa àtẹwọ́ dáadáa ṣọ́ra ní ẹlẹ́yìn tá a ṣe lẹ́yìn olùṣọ́ inside life nínú ayé ni àwa láti wá sílẹ̀ wà ní gbẹ́rẹ́ ìpàkọ́ ni àwa láti kọ́ wa lóhun tó yẹ ká. ẹ sọ fún àwọn kan pé ẹ edit question àwọn èèyàn ẹ má edit ẹ. bọ́n bá ṣe gbélé náà ni ká ṣe dúró ẹ̀. bọ́n bá ṣe gbélé ni tábà tí edit òtítọ́ ta tí edit rọ a máa padà edit ògbó ibi tá a dẹ̀ ti ń cut ta ti ń mú long shot ta ti ń mú close shot téèyàn bá ṣọ́ra èèyàn gba short cut dẹ̀ máa lead sí short life you are free to ask any question. you just hear from the horse's mouth now ohun tó mú ètò yìí àtọ̀ nìyẹn àbí kòkò ní wá lórí ètò yìí kí praise ọlọ́ bó bá ṣe rí kí ẹ̀dá ṣe ń sọ o olùṣọ́ kò sí ẹ̀dá tó máa gbọ́ ètò yìí tí ara ẹ̀ ò ní promotion pé ojú ẹni máa làárí tó ojú ẹni máa làárí ìyọnu tá a bá sọ pé èèyàn jẹ́ unstoppable tá a bá wò dáadáa olùṣọ́ a máa rí pé gbogbo àwọn ọ̀tọ̀ tá a gbọ́ yìí ó jẹ́ ẹ̀kọ́ tó ní kìí dára. ajọ́nà náà báyìí àwọn ilé-ìwé wò lára lágbàdo tó náà gbọ́ pé àgbọ̀n orí ọ̀bá tá a bá rà wá wọ́n ní ẹbí nísà ó lọ bẹ̀. bẹ́ẹ̀ni mo lọ sí St. John Mọ́ṣọ́dì then mo lọ sí Ìkẹjà grammar school bọ̀gbà tí dáàdi mi kọ́lé sálágbàdo a lọ sí Ebenezer láti Ebenezer yẹn mi ò rówó school sàn náà lọ títí principal wa ń gbà yẹn Berkeley ni bàbá Berkeley wa fẹ́ nà wá jọ kan torí àsanwó PTA ibẹ̀ lápá mi ti kàn so pápá mi ṣe kàn yẹn kò sówó tí màmí máa fi gbé mi lọ sí gbóbi so òun ló jẹ́ kọ́wọ́ yìí kó má tó èjìká bọ̀ eléyìí tó eléyìí so reason tó fi tó èjìká yẹn ó yé mi àtọ Ọlọ́run so màmí máa fi mí tábà tí ń lọ sí gbóbi màmí máa béèrè ẹ ṣàánú wa so bọ̀ ojú máa ń tì màmí ó wá níjọ́ kan tó ń bú wọn inú mọ́tò ìgbé bẹ́ẹ̀ ṣe máa parọ́ ní ẹ̀kọ́ kan ní sọmọ ẹ máa fi máa tọrọ owó so omi jẹ́ ojú màmí máa sọ máa gbé kó má jẹ́ ká lọ sí gbóbi yẹn mọ́ torí èlò 110,000 àbí 150 naira okay 150 naira yes 150 naira
so mo wá ní kí mami má jẹ́ ká lọ mọ́ dáàdi mi wá béèrè lọ́wọ́ mi kí báwo lọ́n ṣe ṣe ọwọ́ yẹn mo wá ní pé kíní yẹn tutù dáàdi mi wá lókè kán lọ bu omi wá àlọ́pọn mi tí má máa pọn mi náà a máa lọ lé bí oyin ni o a máa lọ tọrọ omi bí oyin kan wọ́n náà wá sókè ọwọ́ mi sínú omi yẹn ibẹ̀ lọ́n ti tú ọwọ́ mi láti gbà yẹn a lè lọ gbóbi láti lọ tún ṣe ká adjust ẹ̀ kábíyèsí lọ́wọ́ yóò ṣe tú ọwọ́ mọ́ ni mo ṣe kúrò ní Ebenezer mo wá lọ sí Abẹ́òkúta ìgbà tí orin ọkùn Ṣẹ̀fíù jáde tó máa sọ pé orí ọwọ́ lórí mi mo ní Ojúmọ́ ire ni. ìwúrọ̀ yìí mo bẹ́ tó tẹ́mi bá ń gba àjọ ní kọ́ba pẹ́ tí bá ń káàkiri màá máa sọ pé orí burúkú orí lórí mi because ẹkún ni màá fi ń kọrin yẹn but to the glory of God pastor kan tí mò ń bá gbé tí bá bá wọn fọṣọ mi ò lè wọnú sitting room wọn wọ mọ́tò wo television Pentecostal pastor ni mo forúkọ bọ church yẹn so mo máa ń lọ sí church kan tó ń pè ní Akin Olúgbadé lóyún Abẹ́òkúta mo dẹ̀ máa ń gbé ilé kan tó ń kọ́ sí ẹ̀yìn ilé tó ń kọ́ sí Láfẹnwá ilé Salam Kaula so tí obìnrin yẹn bá kó aṣọ lẹ̀ ó máa tó kọ́ pant menstruation mọ́ mo dẹ̀ gbọ́dọ̀ fọ̀ so ni mo á fi padà sí Ebenezer kó tó di pé mo tó wá lọ sí Ifẹ̀ kí n tó máa lọ bá Gbẹ̀ngà Fálọ pẹ̀lú Omele. ẹ kò bá mi bá àjọwọ́ lẹ̀ kọ́ sí. táyà bá mi náà náà ṣáà lè sọ pé Délé Ògún nígbà Genesis ó jagun gbadé ni. èèyàn kan ló sọ pé Oyè Adémọ́lá, good afternoon man of God, I want to ask a question sir, please sir. Ask, sir. What age did you start CNS Ayọ̀ni and what year? mi ò lọ sí CNS Ayọ̀rí o ẹ jẹ́ àgbọ̀rọ̀ tó mi ò sọ. lọ sí CNS rí bóyá experience mi lẹ́yìn Islam lẹ́yìn Gospel Church Celestial Church ni látọ̀dọ̀ bàbá mi ẹ̀gbọ́n mi olóore mi olùrànlọ́wọ́ mi èjìká mi bàbá mi aláfẹ̀yìntì mi kò kọ́ mi ní dúdú kò kọ́ mi lọ́fọ̀ kò kọ́ mi léwé kò kọ́ mi lẹ́nìtì sáfẹ́ mo ní yẹn. Fẹ́mi Ṣóyọyè àtúpọ̀. Celestial experience ni mo ní. ó yẹ kí àwọn báyìí ẹ̀jẹ̀ àwọn báyìí ẹ̀jẹ̀ àwọn afẹ́lẹ́ kíkẹ́ àbọ̀ sáárín wa Ọdẹlé gbogbo ilé ìjó àbúlóyè máa wúlẹ̀ aláṣẹ Kevin trading company aláṣẹ Kevin spamsa aláṣẹ Kevin lounge àti mọ̀ pé ó máa ń létí dé sùn olówó kan tí mo kò ńlá gidi ọkọ̀ gidi gan nìyẹn kò sí nǹkan tẹ́ máa sọ àkókò láti bẹ̀rẹ̀ ètò àwọn Mr Manager tó bá ti ní W ní manager wọ́n ṣe ń béèrè ògùnfẹ́ méjì ní kẹ́mísì tó rọ̀ ògùnfẹ́ là ń gbọ́ inú fóònù lórí ètò ṣùgbọ́n bí táwọn máa ń bára wa délé ni àwọn náà kẹ́yìn wá fún wa aláṣẹ Kevin máa wọlé àbúlóyè máa wọlé he said something. That's okay. I don't want to send anybody. You know, if I don't money, I want to come and meet him one-on-one. So many people want to meet Genesis. So many people. Before now. Amen. I'm only around. Ẹ̀mọ́lé ara yín. Ṣé kí n pe bọ́ọ̀lù ní ọ̀daràn ni? No, daddy no. Kò láwọn fẹ́ mi. Daddy no. Dáàdì ni. Ọ̀dọ́lé. Ọjọ́ tó máa ń joyè àwọn ọ̀dọ́ àṣẹ ìlú yẹn. Àjẹkọ́ wọn pé stubborn boy lẹ́fẹ̀ẹ́ fi joyè. Very stubborn. Gbogbo ẹ̀ máa wọlé ọ̀dọ́lé. Today Samson, thank you so much for joining us. And máa wọlé. Today Samson, we appreciate you. Ó yẹ kí àwọn máa olùṣọ́. Arìnrìn àjò kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ Christ Apostolic Church. Tá a fi wọ́n ń ṣẹlẹ̀. Ibi tí mo fẹ́ béèrè rẹ̀ o. Ṣọ́mọ tá a bẹ̀rẹ̀ pẹ̀lú ní Christ Apostolic Church. Lóòótọ́ Ọlọ́run kan náà là ń sìn. Irú àwọn ni bàbá kọ sí. Irú àwọn ìyá kọ sí nígbà tá a wọnú sí. Mi là kọ bí. So inú dáàdi mi ò dùn sí pé mo lọ ṣẹlẹ̀ inú mọ́mì mi náà ò dùn sí bákan but àwọn méjèèjì understand the reason tí mo fi kúrò lé because church tá a lọ ó wà wájú ilé wa di ọ̀la so ẹnìkan wá fi bú mami bẹ́ẹ̀ pé mami aṣọ kan ni mami wọ̀ for 4 years èmi lè máa ń lo àkúbà church I've been so creative from the beginning of my life kò sí nǹkan tí èèyàn ṣe máa máa ṣọ́ nǹkan yẹn mo kò sí mo ń sun ọjà Cairo ní Oṣòdì ńgbà yẹn tàbá dẹ̀ máa sun ọjà àpò la máa wọ̀ sára la máa tán so kí n tó lọ ṣe conductor ọba yẹn so ìgbà tí. Gbogbo tó ṣe é ní kọ́ lórí ṣọ́tí tẹ́ka àwọn yìí o. Ẹni yẹn wá ó ṣe conductor yìí o. ẹni yẹn wá ó máa pe bus stop nígbà olùṣọ́ àti máa pe bus stop Isreal mi a máa pe bus stop. ẹni yẹn wá pẹ̀lú àárín Oṣòdì sí yàrá ìgbàgbà àwọn olùṣọ́ máa ń pe báyẹn. ẹni yẹn wá bú ẹ máa sọ yẹn ẹni yẹn wá bú mami pé na she dey worship God pass na she poor pass aṣọkọ̀dẹ ni mami wọ̀ lọ́tọ̀ bá mami ò gbóyè ọ̀pọ̀lọpọ̀ níjà. mami wa ni oṣù ọkọ mi bọ omi yẹn dà lójú mi mo kàn rìn kúrò church yẹn ni mo á rìn lọ sí down the road mo kàn rìn lọ I'm a very determined guy ibi tí mo ti ń lọ mo á rí àwọn tó ń jókòó máa yẹn jẹ́sẹ̀lẹ̀ wọ́n bá wọn ṣeré wọ́n bá wọn youth yẹn ṣeré mo kàn jókòó síbẹ̀ so wọ́n yẹ welcome mi tó ń bá mi ṣeré mo bá wọn lùlù mo ń lo àkúbà tí bá dẹ̀ ń lo àkúbà mo máa ń fẹsẹ̀ lùlù gbogbo ara wọn yẹn bí máa ṣe bí dáadé Fẹ́mi Ṣóyè ṣe invite mi nìyẹn sí church wọn èmi wá ní jẹ́ kí n máa lọ church tí wọn kì í change aṣọ
torí Sunday lè ọ̀tọ̀ ní ta gbọ́dọ̀ wọ̀ tọ̀hún agbọ́dọ̀ wọ̀ dáàdi mi ò ń lọ church mọ́ fúnra aṣọ tiwọn náà ti gbó agbádá nìkan lọ́ máa ń wọ̀ nílé so dáàdi mi máa ń gbọ́ service tó máa ń ṣe láti inú church nínú ilé wa òun ni mo fi dé sẹ́lẹ̀ torí wọ́n fi aṣọ bó wọn ìgbà tí mo dẹ̀ débẹ̀ wọ́n fi ìfẹ́ hàn mi and I stayed there. ṣáàtì lọ́yìn ìyá mi mi rí adénú sẹ̀lẹ̀ wọ́n fi ìfẹ́ hàn mí mi dùn sí àdèwà adénú sẹ̀lẹ̀ ọlọ́run dẹ̀ gba ògógó fún tàwọn ṣe. nígbà táwa ti gbé abẹ́ sí lọ́sẹ̀lẹ̀ ẹ̀yà pè lọ́wọ́ rárá o ọmọ tí ó lọ léèwé tí ó lọ institution ẹ̀ bá gbóyìnbó ẹnu Ọládélé Israel Ògúndípẹ̀ ẹ̀ bá gbọ́ asẹ́ẹ̀tì Israel Ògúndípẹ̀ ẹni tó lọ sí fẹsẹ̀ gbogbo ẹ̀sà ṣẹ́ni mo ló kọ́ wa lóyìnbó ni. Ẹ̀mí mi kọ́ if you are not updated you will be outdated. If you are not updated, you get outdated. So that's why I've always been telling artists and those who are singing, don't relax. If you relax, you will collapse. Be creative. Be creative, think outside the box, do something exceptional, then don't allow anything to limit you. I've written about 7 books, and my next book, Ìwé Méjì ló máa jáde nísìnyí, my best friend. Another one to my jáde nísìnyí, my best friend and success code. And mo dẹ̀ mọ iye tí àwọn ìwé mi fún mi ní orí Amazon and all that. And my son winner is my smallest PA and my media guy, just like so ìyẹn náà ní ètò wọlé. So I've written books and books and books and books. Winner nìyẹn ọmọ mi náà ní tààtì polówó lórí ètò yìí dáadáa ọmọ mi náà ń ṣe aago ó ń ṣe diamond tààtì polówó dáadáa ó ń ta Rolex ọmọ Délé Ògúndípẹ̀ àkọ́bí òun náà ti sponsor ètò yìí bí ọ̀sẹ̀ bíi mẹ́ta ó yà ní yàrá tí bàbá ó dẹ̀ mọ̀ tó sẹ́ndì owó láti university pé daddy I want to sponsor this program but today táwọn àgbà bẹ́ẹ̀ wà mí náà will support Délé Ògúndípẹ̀ do your own and do my own. Yeah. I trained my wife and my children how to live without me because that was how my father trained me. Olúwa o ọ̀dà ayẹyẹ wa wò báyìí àwọn tó bẹ̀rẹ̀ tó ní akitiyan dáadáa ìbéèrè yìí máa rí bákan òun prophet tá a bá pè lọ́wọ́ Ọládélé Israel Ògúndípẹ̀ wọ́n máa dùn tó dì báyìí lẹ́nu I know you are a very determined person pé ìrìn àjò yẹn máa yá báyìí ṣé àròbẹ̀ ń báyìí. Mi ò tiẹ̀ tí bẹ̀rẹ̀ torí mi ti dé level 2 mi ti dé level 3 torí mo ń pray because everybody máa sọ pé báwo mo ṣe di wòlíì téèyàn bá rí kí ọlọ́bẹ̀ lọ́wọ́ Professor Bishoyoye. If you don't have a father you can't have feathers to fly and you want to mingle with parrots you're not going to fly with eagles. So ẹ̀ẹ̀kan ni mo lọ sórí òkèèrè láyé mi marathon 7 days lẹ́yìn yẹn bẹ́ẹ̀ lọ́lọ́run ti fún mi ní ẹ̀bùn mi ò mọ̀ pé mo máa débí mi ò dẹ̀ tí rò pé mo ti débí kankan torí mo bèrè pé level mo Ọlọ́run ni mi ti dé level 2 so mo kàn mọ̀ kí gbogbo nǹkan ti bá ń ṣe mo láì kí n máa ṣe dáadáa láì ṣe kí mo ń wojú èèyàn kankan kò sẹ́ni náà tó máa sọ láyé ní Nàìjíríà yàtọ̀ sáwọn onírọ̀ tó máa ń jẹ́ kéèyàn ṣoríire náà o àwọn because success is a perfume failure is an odor kò sẹ́ni tó máa sọ fún mi pé mo charge òun ní 20,000 àbí 100,000 rí ipò owó iṣẹ́ tá a máa ṣe rè but Adélé wà bí now you know now. So kò dẹ̀ sí church tí mo ti lọ minister rí tí mo gbà owó mo máa ń dá padà ní honorarium. I've been wounded so bad. So I'm no longer a cheerful giver, I'm a careful giver. I am no longer a cheerful giver. I am a careful giver. Ẹ bá mi pa àtẹ́wọ́, ẹ bá mi pa àtẹ́wọ́ dáadáa. Ọ̀rọ̀ wà nú ẹ̀ dáadáa o. Ọ̀rọ̀ wà nú ẹ̀ dáadáa o. Ó yẹ kí àwọn báyìí, olùṣọ́, àdúgbò lọ́wọ́ Ọlọ́run bí tọ́lọ̀ ń gbò wá ní àdúgbò bí ta tún lọ. A lè mọ̀ pé ìgbẹ́ yìí sì máa dùn jó yín lọ. Ẹ jẹ́ ká wò báyìí. Ká tó bọ́ sínú ìṣẹ̀lẹ̀ tó ti gbé aṣọ bò wá táwọn ọdún tá a gbé lẹ́yìn. Every young soul láti kékeré máa ní kíní kan àfojúsùn pé tí n bá dàgbà mo fẹ́ dà báyìí. Tí n bá dàgbà nǹkan tí mo fẹ́ dà. Ìjó tiẹ̀ ní kankan dáa fi ṣe bí àfojúsùn. Pé nígbà yẹn ká tó wá bá ìrora mi sábà yìí pé ohun tó wù mí láti dà rè ní kékeré ṣé ó wà. Èmi ò ro torí àgbà tí mo ṣe conductor rẹ̀ mi náà ni máa jẹ́ best bẹ́ẹ̀ ní conductor rẹ̀ àgbà tí mo ṣe wá wẹ̀ sómi ìró mo kàn máa ń sọ sínú mi pé tí n bá dàgbà tí n bá ṣoríire mo máa ṣàánú. So èmi ò bá ara mọ́tò. Kì í ṣe pé wọ́n yẹ olùṣọ́ fẹ́ mo fẹ́ di fún bọ́lá fẹ́ di ká àwọn ọkọ̀ ọmọ rẹ̀ pé ibi tó bá já sí náà ni kò já sí. Ṣé mi tí má mi máa kiri ata ìgbà tí mò ń kiri ṣàpàlà náà ìgbà tí mò ń kiri àdàlù
ní Jankara rádá lú epo so Jankara mo máa ń kiri cement lọ sọ pépà cement lọ sọ́dọ̀ ọba là ń bẹ̀ so ọba là ń bẹ̀ sí dádì mi náà ní gbogbo ọjọ́ so mi ò ro nǹkan tí máa ń ṣe lọ́pàá tí mò ń kiri ice water ṣùgbọ́n ice water ló jẹ́ kó tó pè ní pure water so ẹnì kan ti tu àgbàdo sí mi lójú rí àti ẹ̀wà ẹni ẹ̀dẹ̀ ti bá mi tún mọ́tò ṣe rí bọ́ wọn rántí nígbà tí mo lọ sí Jankara bàtàn ṣe tán mo wá fún ọ lówó ẹ̀rú wá bá wọn fẹ́ máa lọ mọ́ nínú sàn ẹ ti gbàgbé ọmọ aládàlú tẹ ṣépè fún jọkan tádàlú yẹn ò jiná bọ́tà tí àdàlú mi ò jiná lọ́dún yẹn ó ló jẹ́ kí n lè rìn jìnnà. àdàlú tí ò jiná ń dá sí John ọ̀sọ́bẹ́bù ó rí jiná ó tún wá fún wa lọ́dà lówó òun ni àdúgbẹ́. ẹ̀jẹ̀ àwọn báyìí ọmọdé ò bàbá tó máa bá rọ̀bà àrọ̀bá báyìí bàbá àtọ̀ ni wọ́n ti kó oríṣiríṣi ìbéèrè táwọn èèyàn ti send wọ́n lè tún ṣe nǹkan mi báyìí lórí social media ṣùgbọ́n mi tí mo kọ́ fẹ́ lóore o your best moment pé ṣáà mọ̀ pé tí mi ṣe báyìí ni gbàdárí ayé ọjọ́ mẹ́lẹ̀ gbàgbé ní rere ọjọ́ mẹ́lẹ̀ gbàgbé ní ìdàkejì afẹ́fẹ́ lè sin àwọn èèyàn gbẹ́rẹ́ pàkó ní because of motivational speaker afẹ́kọ̀ ọ̀pọ̀ ẹ̀ ó yà. yeah best moment mi nígbà tí mo rí gbogbo àwọn èèyàn tí mo pèlè èèyàn tó fẹ́ yan mi jẹ ìgbà tí mo rí àwọn èèyàn tí mo rò pé kájọ wà òkè tó fẹ́ kí n lọ padà tọrọ owó ní UK best moment mi ní ìgbà tí mo mọ̀ pé nínú èèyàn lèèyàn wà mo dẹ̀ mọ̀ pé nǹkan mẹ́ta ló ní ṣe pẹ̀lú bí àṣìṣe alẹ́ yẹ wa ẹni tó kó ogun sáyé wa ẹni tó jẹ́ kó ogun jílé àti ẹni tó jẹ́ kó ogun ṣẹ. mẹ́tẹ̀ẹ̀ta ṣáà wáyé wà lóti ọjọ́ mẹ́lẹ̀ gbàgbé ní dàkíní àti dàkejì ní rere àti ní kejì. ọjọ́ mélòó gbàgbé ọjọ́ tí mo ṣe birthday fún mọ́mí mi ní like 4 years ago tí mo pe bàbá ẹbí ní sáwọ́ bẹ́ẹ̀ orin tí dáàdi mi máa ń kọ́ ńgbà tá a wà lóṣòdì ńgbà yẹn tó máa sunkún torí a ò ní sound nínú yàrá wa bọ̀tẹ́nì kan bá ń play nínú yàrá yẹn dáàdi mi máa gbọ́ wọn máa ké wọn máa na ojú wọn wọn ò ní mọ̀ pé mo ra wọn. olówó láyé mọ́ olúwa tèmi dọ̀wọ́ rẹ̀ gbogbo lálá ẹ̀. You're a very emotional person. You know, without a very good, we must start this. Ṣùgbọ́n gbẹ̀ náà. Ọ̀nà mi máa jẹ́ kí n lọ lọ. Òkìkí àwọn olùbáàgì ẹ̀fún ẹ̀fún lákàtí tuntun méjì kó wà bẹ́ẹ̀. So ìgbà tí mo wá ṣe birthday fún mọ́mí mi sọ fún wọn rárá. Ta fi gba hall ta lò yẹn màmí máa ṣọmọ ọ̀dọ́ ń bẹ̀ tẹ́lẹ̀ ọmọ ọ̀dọ́ alámàlà. Nínú hall ta lò yẹn. Hall yẹn ẹni tó lò ń gbà yẹn. Gbogbo tó ń lò lọ́wọ́ sí o lè lò gbà ó nígbà mọ́ tiẹ̀. Ó ní kó ṣe fura. Tó bá ń pè ẹ́ tó pariwo ẹ̀ fura o a máa débẹ̀. Mo máa ń sọ reason tí ògo ṣe kí n last in Nigeria tí fame tó máa ń ṣe tètè di shame. Many people who have got glory don't have mentors, and if you don't have a mentor you will not be mentioned. If you don't have a mentor you will run mental, and through that you believe you have arrived, but are you alive? So bí nǹkan tó jẹ́ ti sunkún nìyẹn o torí bí mo ṣe dé láti ẹbí ní sàjọ yẹn mami wa mú ẹ̀bà tí èèyàn kan jẹ kún bẹ́ẹ̀ ṣe mọ̀ kí èèyàn jẹun kó má jẹ bàtàn èrò chief kó má jẹ bàtàn ẹyọ kan mami wa ní Wàsíù ó yá sáré jẹ kí n lè fa bọ́ọ̀ì bí mo ṣe ń jẹ lọ́wọ́ báyìí ẹnìyẹn kàn da ọbẹ̀ yẹn lu mami ló kàn da omi ìṣọ́wọ́n lu mami ni so we left there crying. That's why I'm not emotional because I needed you to pity me, but I'm just thanking God for turning my days of weeping to days of testimony. So ìgbà màmí ò mọ̀ tán fi dé hall yẹn. But the same place tó ti wá lọ́rọ̀ àmàlà yẹn wá lò fún olúwa ní hall lẹ́nu. Hall yẹn ẹni tó fi ní ṣọ́ọ̀bù àmàlà ò sí bẹ́ẹ̀ mọ́ o òun náà tún ti ta fẹ́ lómi o òun náà tún ti ta fẹ́ lómi o ẹlòmí náà tún ti ta fẹ́ lómi o. So ìgbà tí màmí máa wọnú stress ni mo sì yẹn màmí bèrè pé kíde ibi sáà ń lọ ibi sáà pa ń lọ ìgbà tá a máa débẹ̀ tí màmí rí pàtí yẹn wọn ò lè jó wọn ò lè kọrin wọn ò lè ṣẹ́ni ìdáhùn wò báyìí. Ọwọ́ káàkiri. Ẹ̀dá mọ̀ pé CAC ni màmí. Yẹ́láìsì ẹ fi ọkọ̀ sí ọ̀rọ̀ yẹn mo fẹ́ o. Dọ̀la màmí ò kí ń lo earring. Gbogbo ẹ̀ lọ́wọ́ yẹn. So tí màmí bá wá church wa gan táwọn èèyàn bá ń jó dáàdì máa dé lẹ́gbẹ̀ẹ́ èyí ṣẹlẹ̀ yẹn jó ṣá ṣé irú àwọn jó tẹ́ ẹ máa jó ìjọba ọ̀run náà rẹ̀. So my mother was just like so ìjọ yẹn mi ò ní gbàgbé láyé because
mo lè ṣe birthday yẹn fún wọn mo prefer birthday ju kéèyàn ṣe ìnáwó òkú lọ sórí tí o bá ti lè pa chicken fún mi nígbà tí mo wà láyé tó bá pa màálù nígbà tí n bá kú màálù yẹn ló máa pa ẹ inú ẹ ń dùn ó jẹ gbèsè ṣòkú orí pẹlẹsìn ni ẹ ó yàwó ṣe wedding orí pé kò lè dà fún ẹ má try láti impress èèyàn if you are trying to be somebody else you will be somebody less mi ò kí ń ṣe kọjá yàrá gẹ́gẹ́ lọ́mọ èkó lọ. bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ oúnjẹ táwọn ní òun lówó gan mọ́tò ó ti ní mọ́tò bí ẹlẹ́gùn orí gbélé ìgò tí bá sọ àṣírí tó wà nù kéèyàn máa kó ọkọ̀ jọ àwọn chief ló lè understand ẹ sáfó níṣẹ́ wọn ní brain àtọmọ ojú ọ̀ràn lárí òdì nìkan máa ń ṣe wọn. wọ́n máa lọ off key. So ìyẹn story ìjọ mi nìyẹn. One sovereign way. It is not about the money you have in your account, because if death comes now, the money in your account does not count. The life of impact you are living is what matters. You're counting about your cars. I'm thinking about. I don't want to tell people my visions. There are some things coming up that is going to shake the world. So you don't need to be an elephant to be relevant. You don't need to be an elephant to be relevant. Oh, yeah, I want to buy another studio. Yeah. Yọ̀bí máa sún ẹ̀dùn ọmọ London, thank you so much for joining us. Ó yá jẹ́ àwọn báyìí. Ìdàkejì ọjọ́ mélòó gbàgbé tó dùn ní tó fẹ́ lè gbójú lójú ẹ̀. Kò sáwọn ìdàkejì yẹn, because ìbá ní ìdàkejì tó dùn mí tó gbomi jẹ́ lójú ẹni, àtúnṣọ̀rọ̀ ń sin irun mi ti yọ lójú mi. Tàbá ṣì wà láyé ogún ṣìkú lẹ́yìn ogún. Tàbá ṣì wà láyé ogún ṣìkú lẹ́yìn ogún. Gbogbo tó bá nu jẹ́ àárín ló wà. Tó bá nu lówó jẹ ẹnìkan lọ, ẹnìkan lówó ju ẹ lọ. Tó bá nu lọ́lá jẹ ẹnìkan lọ, ẹnìkan lọ́lá ju ẹ lọ, àárín ló wà. Tó bá ní o ti ṣoríire, o ti débì kan, o tún ti débì kan, o ti débì kan, o ti dọ̀rùn, àárín ló wà. So tó bá sọ pé mo ṣe máa sọ̀rọ̀ kí n sunkún lé ni mo lè jiyàn. But sometimes it's always very happy, it's always very good tó bá jẹ́ tears of joy. Thank you. Ẹyẹ àwọn báyìí rẹ́gbẹ́ ti rẹ́gbẹ́ ohun tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ o ṣùgbọ́n wọ́n lè má béèrè ìbéèrè rí nígbà ohun tó ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ tó mì gbogbo òru tó mì gbogbo orílẹ̀-èdè káàkiri. I just want one thing. Tell me one thing you miss most. One thing you miss most. Tí mo miss. Not I don't want us to do more. All I just want to be ní gbogbo nǹkan tó wá ṣẹlẹ̀ kọ́ nílẹ̀ kó mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Nǹkan yìí mo miss ẹ̀ jù. Me miss nǹkankan because mo find purpose nínú ìjì mi. Inú ìjì yẹn. Yeah, because ìjì tó jà mí ó jẹ́ kí n lè ní global endorsement. Ṣé o gbé wèrè làwọn èèyàn láyé àgàgà ọmọ Yorùbá kẹ́nìmánì ni wọ́n. Ọmọ tó kéré tó bá ní lárí fún wa náà ni. Ọmọ kékeré tó bá rànà lọ ó tẹ́ǹdì ni. Tí n bá ṣoògùn rí níjọ́ tí mo ti gbàṣẹ́ yìí. Tí n bá wọlé aláwọ̀ àbóníṣègùn ẹlẹ́dàá gbogbo ẹni tó ń wò mí kó má jẹ́ kí n jẹ́ èèyàn mọ́ láyé mi. Ṣùgbọ́n tó bá jẹ́ ìjọ́ tí mo ti wọ ìjọ mímọ́ mi fi nǹkan kún Ọlọ́run àfàwẹ̀ àtàdúrà. The joy I have in my life, I've been able to reduce my friends, circles and people. You can be my friend, but be my friend from afar. Not too close to me again. Of course, you want to be relevant, you need to disconnect yourself from some stupid people. They have not offended you, they have just taught you how to live your life better. So, but this is a global confirmation that the anointing is authentic. Ṣebí ẹni babaláwo ló ń ṣe ògùn ló ń lò. Okay, bàtí mi sí ilé yẹn ṣé kò yẹ káwọn ifá yẹn kan ti bínú? Àwọn irúnmọlẹ̀ yẹn kò yẹ kán ti dá wàhálà lẹ̀. Èmi ò ní kò sí irúnmọlẹ̀ fáwọn tó gbàgbọ́ bọ̀, Kristi nìkan ni mo gbàgbọ́. Mo wọnú ìjì mi, mo jáde pẹ̀lú ọmọ akọ, mo rán àyìnmọ́lé èèyàn lọ́wọ́. Nínú ìjì yẹn mo tún kọ́lé àánú síbẹ̀. Ẹ jẹ́ kí ọlọ́ mú bẹ́ẹ̀ yẹn jáde ní gbogbo ilé ayé yìí. Ní agejuru bẹ́ẹ̀ tílé àánú wà. Àyìnmọ́lé èèyàn ni mo kó sùtánà lọ fún sí. Àbí kí ni mo fẹ́ kọ́ náà ṣe? Àti ẹ̀gbọ́n bí last Tuesday kan náà wọ́n ta sọ pé ó máa jáde ó jáde wọ́n ní àwọn èèyàn ti jáde over 30 something ìṣẹ́ni tó wà bẹ̀ 20 years ẹni tó wà bẹ̀ 28 years àdúrà kan rèé Olúwa máa ń fẹ́ lómi ìṣe ọlá gbígbà àdúrà fẹ́ lómi àwọn èèyàn tó súnmọ́ mi ń ké àwọn tó ti ń wá mi ti pẹ́ bẹ̀rẹ̀ sí ní dùnnú gbà tí mo débẹ̀ Ọlọ́run wá sọ wilderness mi wá sọ di garden I was so fresh I was so impactful wọ́n wá gbé ohun tí mò ń jẹ wọ́n gbé dé aago ìgbàlá wà ń bẹ̀ microphone wà ń bẹ̀ mo dẹ̀ ń preach ìyanu dẹ̀ ń ṣẹlẹ̀ àtúntò mi mọ bí ṣe fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tọ́lọ́ bá rán ìrìn àjò òun ni ọ̀rọ̀ ọmọ oníṣẹ́ fàyàtì mo wà láàrin ìjì church tó ń pọ̀ sí ṣèbó yẹ kó reduce ni ibẹ̀ ni wọ́n ti ń pè ní ọ̀ràn ọmọ lájò wọlé dọ́mọ and in all this journey I'm going to appreciate my wife. Òun ni ó ṣe ìwé kan tó ń ṣe lọ́wọ́
our joy is intact. Because success is a perfume, failure is an odor. Ogun ló máa jẹ́ kó mọ rẹ̀, á jẹ́ kó mọ èèyàn, á jẹ́ kó mọ ibi tó ti mọ̀. So, I mean, láàárín ẹ̀, I was so blessed. Láàárín ẹ̀, ẹ jẹ́ kí n dákẹ́. Torí kò ń ṣe gbogbo ẹni tó ní inú ńlá ló ní ògo ńlá. Àìmọye ẹni tó ní inú ńlá wọ́n rànkún ńlá ni. Ẹ jẹ́ kí n dákẹ́. Ṣé rí àwọn ẹ̀kọ́ tí èèyàn máa ń kọ́ láàárín ìjì? Ó máa jẹ́ kí èèyàn mọ tó máa ṣe tó máa jẹ́ kí ìrìn àjò jìn. Tí bá ń sọ bó ṣe ń gbé mi nú ni. Nǹkan tí mo lè fàyọ́ bẹ̀ ni pé wèrè gan nílé ayé ló máa lọ́lọ́wọ́n ò pè mí. Because olójú ẹni tí ó lè ṣẹlẹ̀ sí tí ò lè Ó lè ṣe jù tó ṣe wà relevant. Okay, follow, look at. Can we now take this as part of the 2 lessons you learned from that saga? Yeah, I've never stopped learning because life will never stop teaching. I received some things, I experienced some things when I lived there. Even after living there, I still experience some things. I helped some people, I assisted some people, and instead of them appreciating, you know what it is for you to have a lot of people beside you, behind you, around you, you're blessing them and they say you are using their glory. That's gonna be, listen, you're my brother. I swear to God, if not for you, I wouldn't have been here. I know. I manage my content. I know. I'm a container with content. I don't mess up with my what I carry. I've been to United States of America separately, I've been to London separately, but I don't make noise. I know. Because I cannot explain how God has been doing it. All I just know is Psalm 102 verse 13 says, the Lord shall arise to bless Zion, for the time to bless Zion has come. This is the set appointed time. The only thing that colored my labor is called favor. And that is why my life is flavored. Ayé àwọn ọ̀gá yóò sọ ọ̀rọ̀ kan ti sọ̀rọ̀ ẹ̀ báyìí àbọ̀dọ̀ sọ̀rọ̀ ẹ̀ yẹn ó ti sọ̀rọ̀ ẹ̀ ó ti sọ̀rọ̀ ẹ̀ ó ti sọ táyà bá wọ congregation wa ṣe é mọ̀ pé bákan méjì eré mi máa rí crowd báyìí táyà bá tí inú kọkọ àti fèsì wọn wà láàyè ó gbọ́ olóòrè mi máa rí crowd alẹ́ ẹ̀dẹ́ òun mọ́ mi o bí kẹ́ni ọ̀dọ́lé aládé ní bó ṣe sọ bóun pọ́pùlà tó bá lọ́wọ́ lọ́wọ́ sójú lẹ́nu ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ ṣé wọ́n kúrò dà láyọ̀ èmi ọ̀bà lè fẹ́ sí ṣùgbọ́n ó lágídí agídí ọkùnrin òun ló wà lẹ́yìn Tímótì àwọn èṣù tó lọ́wọ́ sọ pé kó bá ṣe àríwá lọ́nà lẹ́bàá dárò ọlọ́wọ́ aṣọ ẹ̀. bàbá tá a bá wọ kọ́ ni ẹ nítorí pé I want to talk from experience. I've been part of that church service one day. I was right beside you, Amen. That mo pe èèyàn kan mo fi orúkọ mo láṣẹ mo introduce ẹ mo ń bọ̀ stage nǹkan kó o ṣe ni yóò jókòó dáadáa tẹ́lẹ̀ ní ṣùgbọ́n gbàtẹ́ ni ẹ máa dìde kó o gbọ́ ó bẹ̀rẹ̀ fi ẹ́ ó bẹ̀rẹ̀ nígbà tí wọ́n bí lè kí ló ń ṣe ẹ́ ó ní orí káàdì ẹ̀rú bá mi wọ́n ti máa sọ́kọ̀ mi yọ ó lè kọ́ ní bẹ́ẹ̀ lásán yìí ẹ̀kọ́ ní mo kọ́ lọ́ọ̀ mi wọ́n ti fẹ́ kọ́ mọ́ orí mi kan kò yẹ mi mọ́ mi wọ́n ti máa kọ́ mọ́. I want to ask you, let's share your experience. Before mounting that pulpit, considering the capacity of the church, tolerance, what comes into your mind? Because that's only God has. The only thing he does, when you read and show yourself approved, he reads very well. But baby, if I should one on in call me, you are no rehearsal. What comes into your mind? Especially if I gbé àwọn ọ̀rọ̀ truth but bitter yẹn báwo ló ṣe máa wà. Well, èmi máa ń gbàdúrà gbogbo ọjọ́ Olúwa má jẹ́ ríra mi. Ẹ̀yin lẹ́ ń rí lérò mi ò tí ì rí nǹkan kan bẹ́ẹ̀. Because èrò ló easy àti kó jọjù. O kàn nídà kan tí kò bí 2 million lé rédíò ni àbí 5 million. Á dẹ̀ máa lọ́gun ra èyí so wà lóríṣiríṣi aláta ìyónígbà ìyóníkankan. So ìyẹn ló easy àti ṣètò. Ṣùgbọ́n ohun tó dáa ni kọ́lọ̀ ń fi àwọn èèyàn gidi yíká èèyàn. Ó yẹ kó yá àwọn èèyàn kí ló dé táwọn chọ́ọ̀chì mi ò lọ nígbà tí jíjà mi wọn àdé lọ torí wọn mọ òtítọ́ dẹ̀ sọ wọn lómìnira. Ẹnìkan bá mi sọ̀rọ̀ last week wọ́n mọ èèyàn pè mí láti London bóyá wọ́n wò mí báyìí wọ́n náà fẹ́ fún mi lówó kan wọ́n ní owó kíni wọ́n ní àwọn yáwó kan àwọn dẹ̀ bẹ̀rẹ̀ business kan profit dẹ̀ wọlé àwọn dẹ̀ náà fẹ́ fún mi ìdá mẹ́wàá. Mo ní èlò lẹ̀ ya I can't really remember very huge amount of money. Mo ní profit wọlé yẹn ẹ fẹ́ san ìdá mẹ́wàá ń bẹ̀ ẹ kọ́kọ́ lọ san gbèsè ẹ jẹ ná. Tẹ́ bá ti san gbogbo gbèsè yẹn tán tí profit bá ṣe wá wọlé padà ẹ wá lè decide láti san ìdá mẹ́wàá because ìdá mẹ́wàá church wa àwọn òpó lọ ní you have the right to investigate. Journalism, you know why I love you, sir? Benjamin investigate before. I will not just come here. I know. If we have our growth together, ẹ wo kìkì náà. Yeah.
àbíjọmọ tí mo gbé lọ́wọ́ mi bẹ́ẹ̀ni àbúrò yà jọ wà ń bí kó mọ́ nínú àwọn yàrá burúkú kan báyìí tẹ gbé lọ́nà olùṣọ́ lọ́nà alákòókò àwọn méjèèjì yàrá ta ló pé ò dáa ilé fẹsẹ̀ rìn wa ẹsẹ̀ ní olùṣọ́fìrìn wa ẹ̀yẹ gbé 3 bedroom àwọn flat tó bá ṣe mọ́tò kan fún wa àyíká ní mọ́tò kan bá a ṣe rí owó mọ́tò quest àti ẹ̀mọ́ quest kúrò ṣe mọ́tò lásìlẹ̀ gbẹ̀yìn lépo ẹ̀bẹ̀ lómi náà tó jìgbé tó tà lásì. wọ́n ti gbé wọ́n tó tà ẹ má jẹ́ àtàkì ní family wa ẹ jẹ́ àwọn sọ̀rọ̀ rẹ̀. So mo máa ń sọ wípé èmi ò tí bẹ̀rẹ̀ I mean they were carried away by that. So right now mo ti wá ń discover nǹkan mi nípa mystery that has got to do with ministry beyond noise making. So I don't want to be a noise, I'm a voice. If there's something you want to check about yourself, considering what has been true, just one day, what will it be? That's deep. I've tried to want to cut some. I've tried to want to limit myself doing some things, but it's been so difficult. So I've handed my life to God, but I love the way I am being led by God. God is spirit, and those who serve Him in spirit must serve Him in spirit and in truth. Ilé wa tó wà lọ́nà orí à ń bí yẹn, mọ̀mọ́ iye tó jẹ́ ẹ̀sìn. Bẹ́ẹ̀ni, True Muslim lẹni tó olú ọmọ ìṣẹ́rí. kábíyèsí Ọlọ́run. Ọba Àkámọ́ is my uncle. Olú ọmọ ìtòyí. Ẹ lọ sí ìgbésẹ̀ wa. Ọba Àkámọ́ ẹmọ yìí lẹ̀ tó bá Àkámọ́ fún mi ni. Bàtà ayà kò lè ní bàbá. Owólabí SARS. Ọkọ̀ bless olùṣọ́ yẹn. So. Ṣé o gbọ́ báyìí báyọ̀? Ẹ ti pọ̀ ní àtúnmáfíà náà. Ẹ wo uncle tó ya photo yẹn sí. You know great things comes in small sizes. Yeah. Tẹ bá rí nǹkan tó kúrú ẹbẹ̀rù ẹ o. Àtọ̀ fún àdókò rẹ̀ ní ṣọ̀dọ̀ yẹn. Ṣé mo fẹ́ tó ga wọn máa ń pè wọ́n ní agùnmáníyè? Ṣé mo fẹ́ wọ́n ta kúrú wọn máa ń pè wọ́n ní akúrúyẹjọ́? So tó bá dẹ̀ ti kéré o gbọ́dọ̀ protect rẹ̀. Ẹni pé diamond tó heavy ó ṣe gbìngbì. It's not always too big. So from there maybe maybe $500,000, maybe £1 million, 500. You understand? So bí máa ṣe kéré yẹn, bẹ́ẹ̀ ni ká jẹ́ kí wọ́n kékeré tó náà máa fún wa ká gbé kó digi kó sọ àìmọye Jésù. Onisha, you have to travel. You're being sponsored by somebody. I'm sorry. What you call one day, all expenses been paid. But you have to travel with just one day. Just one day. Either a material day. I think what will you travel with? I'll travel with Holy Spirit. Come on, you have to travel. Ìpín ẹlẹ́ran Nítorí ìdí pé. Ìpín ẹlẹ́ran máa tán. Èèyàn máa tàn ẹ́. Tí nǹkan bá tán, èèyàn tó tàn ẹ́ tó jẹ́ kó tàn, á tún sá padà lẹ́yìn ẹ̀ tó ló ti tán. Ṣùgbọ́n èmi máa jẹ́ kó tàn torí èmi ló sọ ní dáláyé ara kò ní èrè kan. Ìgbà tí mo lọ London last mo lọ ṣe crusade like 2 years ago, gbogbo owó tá a pa ní offering mo kó lọ sí husband hospital. Mi ò mú kọ́bọ̀ bọ̀ nbẹ̀. Nílò òyìnbó báńsì máa ní. Yeah, any ìlú ti bá ti. It's online, the video, everything is there. I wasn't doing it to impress people. I would never do anything to impress people. As the spirit leads. Listen, that's why the best version of me is to be me. So be my friend, my best friend. And you'll need to my bad ship. More close man like you as Friday, more than anything. More close, but that's why you will see me with Muslims, you see me with Christians. Learn Gbogbo Ramadan lecture. Mo lọ bí méjì mẹ́ta. Ramadan lecture. Yeah, big Ramadan lecture. Àwọn àfáà ńláńláńlá. Ìgbà tí orin wákà ni mo dá. Èyí pé èyí Mùsùlùmí ló ní màlẹ́. Ìgbà tó dé ìyàwó dẹ̀bẹ̀rẹ̀ sí ní jó. Tí bá dẹ̀ gbàdúrà bá wọn rẹ̀. Ayé mẹ́ àmì ó Jésù. Gbogbo ẹ̀ dẹ̀ wọnú ara wọn. Kábíyèsí Ọlọ́run. I mean, problem tá a ní ayé yìí kò sífẹ̀ẹ́ àgàgà Yorùbá ìgbéraga kéèyàn máa jẹ́ nǹkan kó máa blow trumpet èèyàn tí ò tí hàn tó ń fi rẹ̀ hàn àyà hàn lè mọ̀. So gbàtí Alhaji Pasuma màmá wọn kú mọ́ màmá wọn àjọ way back orin yẹn ti máa ń gbọ́ màmá sunkún ṣèbí pásítọ̀ ni mi bẹ́ẹ̀ mo ń pretend. Ìṣọ̀lá ọjọ́ yẹn máa rẹ̀ ó wá sí i láyé ti rò pé kí ni kò lè bá wọn jẹ́ ní ọmọ ó padà ẹni táyé fọwọ́ sọ̀yà pé ọmọ wa ni kò ń ṣe ìjì tó já mi ó bá àwọn ìjì eléyìí ìjì primary school mi àìlè kéré lọ. So tí bá ń gbórin yẹn tí bá ń gbórin Alhaji Aswayinde is my father, is my mentor, my inspirational leader. I love him so much and I don't pretend. I am who I am. I love gbogbo artists tó ń kọrin. I love Alayo. I love everybody. But tó bá lè mú mi kí n sọ pé
nǹkan ìtẹ́ni yìí ṣe dùn mí ẹjẹ́ ní tí mo ti nífẹ̀ẹ́ jù láyé mi ẹ ti bá nífẹ̀ẹ́ jù tó bá ṣèkà fún mi mọ̀ ní dá lóhùn but spiritually ó máa dáhùn. Because ohun tó burú jù ni kò tó nǹkan jọ kẹ́ni tó wá fògo flash kò fẹ́ jábọ́ abẹ́ni tí bí ń pa tó jẹun tó bá jẹ lórí ẹ̀kọ́ pọ̀ ẹ ṣọ́ra nígbà tí everybody bá yìn àwọn tó yìn ilé yìn níbọn àwọn tó tà ń jẹ lọ́wọ́ lọ́mọ everybody ẹ kọ́bìnrin lọ́nà pé báwo ni mo ṣe ń try láti kọrin mo ń try láti kọrin tó ráì mọye disappointment ló máa ń wà because problem táwọn artist Nigeria ní ẹ̀ tó ń bá jẹ lọ́wọ́ lọ́mọ ẹ̀ tó ń bá jẹ lọ́wọ́ lọ́mọ. That man Alujo, I've known him way back. Tó ti wà pẹ̀lú Radio Edepo. So loyal. Loyalty is expensive. You can't expect it from fools because wisdom is too high for a fool. Máa rántí o, ẹni tó mọ̀ lẹ́ni tó mọ̀ ẹ̀sùn jẹ́ mọ́tò tá a ti ń bọ̀ ẹ̀wù bọ̀dá délé. Ṣebí mo dọ̀bálẹ̀ fún yín. Téèyàn kó bá wò mí á ní mo dọ̀bálẹ̀ fún wọn. Kí n tó jẹ́ èèyàn, ṣẹ́gbọ́n mi kọ́ ni wọ́n. Ṣé ẹ̀yin kọ́ gbogbo ọkọ̀ ládàgbà? Ṣebí òkìkí ló dọ̀bálẹ̀ fún mi ṣó bá jẹ́ wòlíì ṣó lè dọ̀bálẹ̀ fún ẹ̀gbọ́n yẹn ṣó lè dọ̀bálẹ̀ fún bàbá yẹn àti wàá dẹni tó sọ pé òun ò lè dọ̀bálẹ̀ kò jẹ́ kankan kò ní kankan kò mọ̀yàn kankan kò ní lẹ́fù kankan àṣọ ẹ̀ wọ́n ní kankan. So humble yourself. Ìgbà tí máa kíyàwó yín ṣebí mo bá òní ìyàwó lè wá níwọ̀n kí ni mo ṣe wúlì. All my brothers are here. I love you. Obìnrin tó dògò tó gbé mi wọlé yìí. Orí ọmọdé ọmọdé. Ẹni mo ṣe kúrú. Àwọn G-Praise náà wà ní ojú Praise náà wà ní. Ilé kú gan. G-Praise, God bless you. Ilé kú gbogbo ẹ̀rọ wọn kò olùsọ ni ó máa rùn ayé máa yá. Àtúnṣe máa padà wá. Ṣẹfẹ́ kó padà wá o. Ẹ̀jẹ̀ gbọ́. It's a promise. It's coming back. It's coming back. This is my show. This is coming my back. house. It's show. It's coming Inside life, there are knives. Oh no. Inside life, there are lives. Inside life, there are wives. Inside life, there are wisdom that you will learn. There are things you will learn because wisdom is the instruction for the construction of one's life. And that's one thing I've always been telling people. Ẹnikẹ́ni tí ó bá ti wá intimidated nípa ògo ẹ̀ tètè sá fún òun ló máa bá ẹ o. Tí o ti lọ pàtí ní tèèyàn kò ní wo ohun tí wọ́n wọ̀. Ọmọ tí mo gbà lè lọ́wọ́ ẹ̀ tó bá jẹ́ sáìsì mi ní bàtà ẹ̀ ọjọ́ wa gbà ẹni ní mo wọ̀. Ta ló wọ size 40 nínú yín? Ẹni tó lùlù yẹn ló máa gbà. Àwọn tó lùlù yẹn ló máa gbà. Àwọn òfin ayò ó ṣe ọ̀rọ̀ ẹ̀ fún ẹ̀ àbí sùn. Bàtà mi cheap gan. Ó cheap ló wọ́n sọ fáwọn èèyàn pé mo máa wọ nǹkan 3,000 naira 2,000 ọmọ church mi kan fún mi láṣọ kan wọ́n ní daddy will you wear this cloth mo ní I will wear it mo ní how much is it only I bought it only for 3,000 only I want you to wear it on your birthday and it was what I wore ọmọ yẹn wá ń ké ó wá bá mi ya picture wá lọ ó ṣe picture yẹn sílé aṣọ 3,000 aṣọ yẹn dúró fún nǹkan mẹ́ta àárọ̀ ọ̀sán àtàlẹ́ mi adẹ̀bí mi lóṣù kẹta kí tèmi bá má ta ni mo ṣe jìyà lọ́tà ló gbé mi lọ fún kéde lọ́tà lórúkà mẹ́ta tó fẹ́ jẹ́ kí tèmi ta tí mo fi ta síwájú tí mo fi jìnnà sáwọn tó fẹ́ kí tèmi ta tí mo fi ta. If you don't be more interested, Olisha, this has never happened, but it's going to happen on this show. Okay. If there's anybody you want to say sorry to in life, tell me, to you alone, to you, Sheda, Oladele, Israel, is there anyone you want to say sorry to? That was all life, really do. Yeah, I want to say sorry to everybody in the world. Because no one is special in my life. And no one is not relevant in my life. I wouldn't know, probably I've offended you. To me, them more. I'm sorry. But I'm going to sorry. Tell like it. I'm sorry. But I'm going to man sorry. I'm going to ìwọ tó bá ń lé ọkọ ẹ lérè o fẹ́ tètè pa ọkọ ẹ dànù tó bá ní kọ́kọ́ ẹ kó fagídí mọ́ ọmọ lọ sí skul olówó ńlá tí agbára ẹ ò ká skul owó ńlá kọ́ ló dé tàmí ìnògbó ńlá tí ìyàwó ẹ bá máa tiẹ̀ pa tilẹ̀kùn torí tó bá tiẹ̀ pa tán títí ẹ bá tán tó bá lápá ìyàwó yẹn padà lọ mo lè ti ṣàwọn èèyàn láti bẹ̀ a lè rìn kórí máa rìn I am sorry. àwọn tó ń bá ẹ̀tọ́ yẹ́ ẹ̀tọ́ yẹ́ àdúgbò àwọn tó ọ̀pọ̀ ni wọ́n máa gbọ́. Okay, I'm sorry yẹn gan pọ̀ nínú ìjì mi àwọn èèyàn kan ṣe orin fún mi mi ò mọ̀ wọ́n mi mọ̀ ń pa ẹ̀. Ẹ gbàdúrà àwọn tó máa ṣoore tó máa ṣèrègùn kíkorò kan má ṣe ń lóore.
mi ò ń ṣe oore torí nǹkan tí èèyàn máa sọ pé ó yẹ kó ṣe nǹkan báyìí fún mi kò yẹ kó ṣe nǹkan báyìí fún mi. Loyalty must be tested. Àjẹkẹ́ ọgbọ́n yà dá o, loyalty must be tested. He didn't call us, he didn't call us, he didn't thank us, he didn't say, I'm sorry again. I'm sorry. Wọ́n yà jẹ́ àjẹkẹ́ ní yà. Wọ́n kọ́ ọ́ lọ́dún Israel òkú nígbà báyìí. Èyí bá ìsàlá yẹn dúró dédé. Wọ́n máa ń ṣe bí wọ́n ní o. Olùsọ. Ìgbà bàbá olùsọ. Ẹ máa mú eléré mẹ́ta. Wọ́n gbọ́. Dennis. Ẹ̀yà ní sùúrù. Kì í tó bọ́ síbẹ̀ yẹn kọ́ ayọ̀. Ayọ̀ Adémọ́lá only man of God. If there's anyone you want to meet again in life, who will that be, sir? Nasari kò bẹ̀. Everyone. I think that answers the question. You want to meet him? I want to meet you. Oh yeah. Ademola, Unstoppable Genesis want to meet you. I want to meet you. God bless you. I'm not the phone out the world. Oh yeah. Ọ̀chara tí kò ṣára rí. Ọmọ ńlá ìkọ̀rí wa láyọ̀ pé lọ́jọ́ kan ló máa àpù. Ó máa àpù lẹ́yìn o. Ọlọ́. Olùṣọ́. E flat. Mi ò tí wọ pé èmi làtọ̀ dá àlàyé ọ̀sìn gà. O. Ó yà kó kọrin ẹ̀ lọ́tọ̀ ni o. Ibi tá a lọ rẹ̀ olùṣọ́. A máa mú olórin mẹ́ta. Olórin kìíní a máa sọ pé olórin kìíní rẹ̀. A máa kọrin a máa ṣe bó ṣe ń ṣe. Olórin kejì inú ìsàlẹ̀ àbí ni o. Orí ètò yìí láti gbọ́ for the first time ever in the history of Nigeria tí ọ̀gá ńlá Abuja agbọ́dọ̀ lọ bí Pasuma tó máa kọ́kọ́ kọrin Saheed Òṣùpá tó máa kọrin gbèsè ṣé wọ́n kúrò àríyànjẹ́ yẹn o. Ètò yìí náà ni ètò yìí oríṣiríṣi ti ṣẹlẹ̀ lórí ètò yìí ó kọ́ ládélé Israel òkú bẹ́ẹ̀ ó yẹ máa lọ mú ní báàkì ẹ o. Ọ̀gá ìjà ọ̀sánwòrán ọ̀sánwòrán ẹ bá mú máa kó fóònù. Mo sọ pé gbogbo olórin ni mo láìka yìí ní kẹsàn-án yìí tẹ́fẹ́ kí n kọ o. Bẹ́ẹ̀ni bá ṣe fún wa pé ókè olórin kiri rẹ̀ wọ́n dá ohun tó máa mú yàtọ̀ rẹ̀ o ta ni ẹ̀. Ok, ẹ jẹ́ káwọn Ìwọ nìkan náà ló wọ uniform. ẹ jẹ́ káwọn èèyàn tó wà ní decide. Ok. Ìdí tó ṣe wọ uniform ni pé wà transformed. Ok, ajá ìbílẹ̀ sọ fún àwọn ọ̀dọ́ olórin ajá ìbẹ̀rẹ̀ báyìí àwọn sábẹ́rù mo microphone olórin wo ló fẹ́ kí jẹ́rìsì ọkọ̀ kí ló wọ́n sọ́dọ̀ àwọn ọ̀gá ẹ̀wọ̀n sọ sílẹ̀ ẹ̀kọ́ sọ sílẹ̀ yọ máìkì yẹn sílẹ̀ yọ sílẹ̀ máìkì yẹn ga gan oya sọ olórin wo ló fẹ́ kọ́ wọ́n ṣe ní tiwọn. Kọ́ ṣe olúbùkún náà lọ́mọ náà bàbá rà. Kọ́ ṣe bí bàbá rà oya olùṣọ́ ẹ̀kọ́ sí ẹ̀rọ ṣe bí bàbá rà láàrin ìṣẹ̀kọ̀ oya bí bàbá rà ṣe ń ṣe tó bá rọ tí bàbá rà bá rọjú ká rọjú o tó bá gbọ́ báyìí ká gbọ́wọ́ tó bá kẹsàn-án ká gbẹ́sẹ̀ bẹ̀rẹ̀ oya go di update aláwọ̀ wọn náà lùdì ready chief praise ẹ̀ka gbọ́dọ̀. Dia bá fi tu ewúrẹ́ jọka o. Ká má gbàgbé pé àsìkò la jẹ láyé o. Dia bá ń jàdù, dia bá ń fi tu ewúrẹ́ jọka o. Ká má gbàgbé pé àsìkò la jẹ láyé o. Wá gbọ́ àdúrà mi, bá mi ṣe kí n lè rògbò lò láàyè. Thank you. Ó ti inú ayé ni fámìlì ni wọ́n Israẹli àbáyé abojú ayé jẹ́ ayé àtúbọ̀ ayé rẹ̀ o àti wọ́n mẹ́kà kọ́ nìyẹn bàbá rẹ̀ lágbè olùṣọ́ṣọ́ ṣọ́ yọ ọ̀fọ̀ ní òun ọ̀f ẹ̀sọ́ sókè ẹ̀yìn ọ̀f. Kẹlẹ́nu jẹ́. Hallelujah. Kẹlẹ́nu jẹ́. Ìbò náà rí ìtàgé tí ó kìí jọ́sí. Ìbò náà rí ìtàgé tó jẹ́ gbogbo. Ọlọ́run wá ṣe ó sọ mí dòmìnira. Bílábílá mi ò dúró bẹ́ẹ̀ ni ó yá. Mo lọ bẹ̀ láàrin àwọn. Ìdí ilé ni ó gbọ́ nílé. Ẹ bá àtẹwọ́ náà.
Thank you. Màá fẹ́ kọ́kọ́ orin tí mo ṣe fún ọ̀rẹ́ mi báyìí. Ṣé kí o fẹ́ ni ẹ? You can say I don't come. You want to go call now? When the bar, calm down. What the much about go call for me? Because ìgbà tó rí yẹn jáde, ó tún rú àyíkọ́ ni àwọn ọ̀tá mi. Èmi ò mọ tí táwọn yẹn ṣe máa ń ta láyé o. Sórí tó bá ti ń wo ẹnikẹ́ni kò lè ríra ẹ̀. Èmi ò ń wòyàn kiri, ìwọ lórí mi. Wọ́n náà láìkì mi, problem ẹ̀ tiẹ̀ nìyẹn. Wọ́n ní tí bá sọ̀rọ̀, o láìkì Genesis, má jẹ́ kọ́ bẹ́ẹ̀ gbọ́, ọmọ àrùkọ́ ti yá wèrè ní o. Wọ́n ló sọ pé ọlọ́wọ́ pè mí, problem gbogbo yìí nìyẹn. Wẹ́ni bá rí. Wẹ́ni bá tù, àṣetá nìkan ọ̀rọ̀. Ọ̀tá lónìí. Orin tí mo fẹ́ kí evangelist kan Prophet. prophet kan orin ọ̀gá gangan ni nítorí ìgbà tí ìjì yẹn jà ìgbà ẹlẹ́ṣẹ̀ discover ló di unstoppable. Òun ni wípé ẹ̀yin tí iná lọ́rùn lẹ́yìn wọ́n lè dá ẹ̀ dúró. If I should talk about Alayo, the Kuru Millennium. If it's not love, wọ́n ti jẹ́ unstoppable kejì yẹn ló ṣẹlẹ̀. Success. Orúkọ yẹn gan ló ń bí ìjì wa. Àwa tí ló ń lọ́rọ̀ lẹ́yìn wa. Ọ̀rọ̀ ò lè dá ẹ̀ dúró. Ẹ̀sẹ̀. Mama Tayo mú mi, Mama Tayo mú mi, bàbá mi ló ìka lọ́wọ́. Èbúté ire lọ́kọ̀ mi máa gbúdọ̀ sí o. Èbúté ire. Àwọn tí wọ́n lọ́rùn lẹ́yìn mi, wọn ò lè dàbí dúró. Àwọn kan ní mo useless, bàbá sọ pé mo useful. Èmi sì lọ́lọ́rùn lẹ́yìn mi, wọn ò lè dàbí dúró. Thank you. Ayo, bring it on. I love the little life. Wọ́n sọ pé kò ṣubú. Ẹ bá mi wí fèéṣù wípé ọmọ àlè wà. Ẹ bá mi wí fèéṣù wípé ọmọ àlè wà. Ẹ jẹ́ kí n bèéṣù sọ o. Ẹ jẹ́ kí n bèéṣù sọ o. Kójú ó tèṣù kó ọgbó lọ. Ọ̀yá yàrá mo mọ̀, ọ̀yá yàrá mo mọ̀ kò mọ̀ tí wọ́n lójú kò. Jésù mi ṣe púpọ̀ lọ́rọ̀ mi èmi ọmọ Kristi. Àwa èmi lára àgbé màjú, ọmọ màjú méjì, ọmọ ẹnu mi ti di, ọmọ àjọwọ̀ ẹ̀rú má màjú gbẹ̀gọ́. Ọmọ tí wàá sàn ju tí wọ́n lọ. Ará owó dé o, èrò owó dé. Ọlá owó dé o, èrò ọba fẹ́ o. ẹ̀yọ́ ló lè kó o òrò kì í máa lo lóṣogbo olùsọ̀jí o